A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gọ̀mádẹ àìjẹran ẹdán. Ìwádìí ti ṣe àfihàn ìdí pàtàkì tí Ààrẹ Bọ́lá Tinubu fi júwe ilé fún ọ̀gá ọlọ́pàá yányán àná Káyọ̀dé Ẹgbẹ́tókun ní àìtẹ̀lé àṣẹ ààrẹ àti yọ àwọn ọlọ́pàá kúrò lẹ́yìn àwọn èèyàn pàtàkì láwùjọ VIP. Gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ orísun ìròyìn ṣe jábọ̀ láti ọ́fíìsì àti iléeṣẹ́ ọlọ́pàá. Bákan náà ni wọ́n ní kí ọ̀gá ọlọ́pàá kọ̀wé fipò sílẹ̀ látàrí ẹ̀sùn wípé ó ṣe lòdì sí ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ àti ìhùwàsí rẹ̀ sí akẹgbẹ́ rẹ̀. Bí ó tilẹ̀ jẹ́ wípé Ẹgbẹ́tókun ṣe àwáwí ọ̀rọ̀ mọ̀lẹ́bí nínú lẹ́tà ìkọ̀wé fipò sílẹ̀ tí ó ṣe àgbékalẹ̀ ní ọjọ́ Ìṣẹ́gun, àwọn tí ọ̀rọ̀ náà ṣojú wọn ní ààrẹ ránṣẹ́ sí ọ̀gá ọlọ́pàá àná ní ilé agbára wípé ó gbọ́dọ̀ gbé agbára sílẹ̀. Ẹlòmíràn ní ọ̀gá yìí bẹ̀bẹ̀ wípé kí wọ́n fún òun láàyè àti parí sáà rẹ̀ tí ó yẹ kí ó tẹnubẹ́po nínú oṣù kẹwàá ọdún 2027 lábẹ́ àtúpalẹ̀ òfin ọlọ́pàá tuntun, ṣùgbọ́n tí ààrẹ fárígá wípé ó gbọ́dọ̀ lọ dandan. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé ohun mẹ́ta tí ó ti ń kórajọ fún ọ̀pọ̀lọpọ̀ oṣù ló bí ààrẹ nínú tí ó fi gbé ìgbésẹ̀. Àkọ́kọ́ nínú rẹ̀ ni bí Ẹgbẹ́tókun ṣe yanjú àṣẹ ààrẹ láti yan ẹgbẹ̀rún 11 ọlọ́pàá tó ń dáàbò bo àwọn ènìyàn pàtàkì láwùjọ kí wọ́n lè darí wọn lọ agbègbè tó ń kojú ìṣòro àdàlúrú àti agbésùmọ̀mí. Orísun ìròyìn kan láti iléeṣẹ́ ààrẹ sọ fún akọ̀ròyìn wípé kìí ṣe wípé ara Ẹgbẹ́tókun ló tìkọ̀ sí àṣẹ yìí nìkan, ó tún tako ààrẹ níbi ìpàdé láàrin ààrẹ àti àwọn olórí ológun wípé àwọn ènìyàn pàtàkì àti adarí iléeṣẹ́ ńláńlá nílò ààbò ọlọ́pàá. Ààrẹ kọ àwíjàre yìí bí ó ti tọ́ka àjọ ààbò ara ẹni láàbò ìlú NSCDC láti fi rọ́pò ọlọ́pàá fún wọn, àbí kí ni ìyàtọ̀ ọlọ́pàá àti àjọ civil defence, gbogbo wọn ló ń lo ìbọn. Ààrẹ fi kún wípé àwọn olórí iléeṣẹ́ yìí ní owó láti fi gba ààbò fún ara wọn. Ọjọ́ kẹwàá oṣù kẹwàá ọdún 2025 lẹ́yìn ọ̀sẹ̀ díẹ̀ ni ààrẹ Tinubu tẹnu mọ́ àṣẹ yìí níbi ìpàdé ìgbìmọ̀ òṣìṣẹ́ wípé kò ṣeé dúnàádúrà non-negotiable bí ó ti darí mínísítà Benue Olúbùnmi Túnjí-Òjó kí ó ṣiṣẹ́ pẹ̀lú IGP àti NSCDC kí wọ́n ṣe pàṣípààrọ̀ àwọn ọlọ́pàá. Bákan náà ni ó ké sí National Security Adviser Nuhu Ribadu àti àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS kí wọ́n ṣe àtìlẹ́yìn kí wọ́n sì rí i dájú wípé àṣẹ yìí fìdí múlẹ̀. Orísun ìròyìn mìíràn ní kíkọ̀ tí IGP àná kọ àṣẹ ààrẹ ní ti owó nínú nítorí ó lé ní 300 bílíọ̀nù náírà 300 billion naira tí IGP ń pa wọlé lọ́dọọdún pẹ̀lú iye ọlọ́pàá tó fi ń ránṣẹ́ sí àwọn VIP. Ó ní 100,000 naira ni wọ́n ń gbà lóṣooṣù lórí ọlọ́pàá kọ̀ọ̀kan, wọn a sì san 50,000 naira fún ọlọ́pàá tó ń ṣiṣẹ́. Èyí ló mú kí ó dàbí ìgbà tí àṣẹ ààrẹ fẹ́ ba iṣẹ́ jẹ́ fún wọn. Inú wọn ò dùn sí adúrú ìjẹ tí ààrẹ fẹ́ gbà lẹ́nu wọn. Wọ́n fárígá, àwọn mìíràn bẹ̀rẹ̀ sí wọ aṣọ ara mọ́fùtì. Àṣírí yìí tú sí ààrẹ lọ́wọ́. Síwájú àkókò yìí ni ìròyìn jábọ̀ wípé kàkà kí ọlọ́pàá tẹ̀lé àṣẹ ààrẹ, níṣe ni wọ́n dọ́gbọ́n sí yí aṣọ padà. Bí àwọn mìíràn ṣe múra bí NSCDC ni àwọn mìíràn múra bí vigilante láti lè tẹ̀síwájú àti máa dáàbò bo àwọn ènìyàn pàtàkì láwùjọ. Bákan náà ni àwọn mìíràn san tó 500,000 naira láti fi gba ìwé àṣẹ ìbọn wọn padà. Ohun mìíràn tó mú kí ààrẹ júwe ilé fún Ẹgbẹ́tókun ni ìhà tí ó kọ sí ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀. Wọ́n ní Ẹgbẹ́tókun ṣe pabambarì pẹ̀lú lẹ́tà tí ó lọ kọ ránṣẹ́ sí ilé ìgbìmọ̀ tako ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀, ìgbésẹ̀ tí wọ́n rí gẹ́gẹ́ bí ìdojúkọ sí òfin ìṣèjọba. Àbí báwo ni ènìyàn ṣe máa ṣe lòdì sí ohun tí Commander in Chief fẹ́? Wọ́n ní lójútáyé níbi àpèjẹ ọ̀pọ̀ èrò ní Ẹgbẹ́tókun ti ń sọ̀rọ̀ tako àṣẹ ààrẹ.
Wọ́n ní lẹ́yìn wákàtí péréte tí ààrẹ ránṣẹ́ sí Ẹgbẹ́tókùn ní ilé agbára ní ọjọ́ Ìṣẹ́gun ni ó sọ fún àwọn gómìnà níbi ìṣínu ààwẹ̀ wípé ó ti di dandan láti ṣe ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ nítorí láìsí èyí oko ò ṣeé lọ, okòòwò ò lè nílọsíwájú, mọ̀lẹ́bí ò lè sùn dọ́kàn. Wọ́n gbọ́dọ̀ ṣe ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ láti fi gbógun ti èyí gẹ́gẹ́ bí ààrẹ ṣe sọ gbangba níbi ìṣínu. Níbi ìṣínu mìíràn tí ó wáyé ní Ọjọ́rú ni ààrẹ ti ké sí ilé ìgbìmọ̀ kí ó bẹ̀rẹ̀ ètò lórí ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ gẹ́gẹ́ bí ara ìgbésẹ̀ àti gbógun ti ìṣòro ààbò. Ẹ̀sùn kẹta ni ìgbésẹ̀ Ẹgbẹ́tókùn tako ìgbéga adelé ọ̀gá ọlọ́pàá yányán Ọlátúnjí Dìísù. Àwọn méjèèjì ni wọ́n jọ sìn lábẹ́ Tinubu nígbà ìṣèjọba rẹ̀ gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Èkó láàrin 1999 sí 2007. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Lánàá ni àwọn alátìlẹyìn mínísítà ìlú Àbújá Nyesom Wike láti ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP) kọ àbájáde ìdájọ́ ilé-ẹjọ́ gíga ìpínlẹ̀ Ọ̀yọ́ tí ó fìdí ẹ̀ múlẹ̀ ìpàdé ẹgbẹ́ convention tí ó wáyé ní ìlú Ìbàdàn. Ẹgbẹ́ yìí ṣe àpèjúwe ìdájọ́ ilé-ẹjọ́ ní ọ̀rọ̀ ẹnu lásán àti wípé convention ní inú oṣù kọkànlá kò lẹ́sẹ̀ ńlẹ̀, ṣùgbọ́n ìgbìmọ̀ ẹgbẹ́ tí Tanimu Turaki ń darí tí ó jẹ jáde láti ibi convention gbóríyìn fún ìdájọ́ ilé-ẹjọ́ bí wọ́n ti ní ó jẹ́ àṣeyọrí ìjọba àwarawa àárín ẹgbẹ́. Adájọ́ Ládìran Akíntọ́lá láti ilé-ẹjọ́ gíga ìpínlẹ̀ Ọ̀yọ́ sọ nínú ìdájọ́ rẹ̀ àná wípé ìpàdé tí ó pèsè Turaki gẹ́gẹ́ bí alága ẹgbẹ́ fi ẹsẹ̀ múlẹ̀ nítorí òun kò ṣe lòdì sófin kankan nínú ìpàdé tí ẹgbẹ́ ṣe àgbékalẹ̀ rẹ̀. Lọ́gán ni ìgbìmọ̀ adelé tí Wike ń ṣe àtìlẹ́yìn fún súré fèsì nínú àtẹ̀jáde àná láti ọwọ́ akọ̀wé gbogbogbò Jungudo Mohammed wípé ìdájọ́ yìí kò lè dúró. Wọ́n ṣe àríyànjiyàn wípé àjọ elétò ìdìbò ti ṣe àkójọpọ̀ ìdájọ́ ìṣíwájú láti ilé-ẹjọ́ gíga tí ó ṣe ìdáwọ́kọ̀ fún àjọ INEC láti má kópa tàbí ṣe àmójútó àbájáde ìpàdé convention. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Pẹ̀lú gbogbo akitiyan àwọn ológun ilẹ̀ United States ní Nàìjíríà láti ran Nàìjíríà lọ́wọ́ ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún ológun lórí ìgbìyànjú àti gbógun ti àdàlúrú àti ìkọlù àdó olóró ọjọ́ Kérésì sí ibi ìpàgọ́ àwọn àdàlúrú ní Sokoto láti ọ̀dọ̀ ológun US. Èyí kò ṣe ìdáwọ́kọ̀ fún ìṣekúpa àti ìjínigbé lórílẹ̀-èdè Nàìjíríà. Kódà, ìdúgbàmù ọjọ́ Kérésì jọ bí ẹni wípé ó túbọ̀ mú kí àwọn àdàlúrú lọ gbìnàyà sí i, tí ó wá sọ iléeṣẹ́ ológun di aláìlágbára. Èyí tí wá dá awuyewuye sílẹ̀ tó ń mú kí ọ̀pọ̀ máa pè fún ìrànlọ́wọ́ láti ilẹ̀ òkèèrè tako àwọn àdàlúrú. Bí àwọn ajìjàǹgbara, ọ̀jọ̀gbọ́n lórí ààbò àti adarí ẹgbẹ́ civil society ṣe ń ṣe àríyànjiyàn wípé Nàìjíríà nílò àtìlẹ́yìn gidi láti US láti fi ṣe ìdáwọ́kọ̀ fún gbọmọgbọmọ àwọn àdàlúrú, ni àwọn mìíràn ṣe ìkìlọ̀ wípé kíké sí ológun ilẹ̀ òkèèrè lè yọrí sí national sovereignty. Ọjọ́rú ni ẹgbẹ́ Catholic Bishops' Conference of Nigeria (CBCN) fi ẹ̀hónú wọn hàn lórí ìṣòro ọrọ̀ ajé àti ìpèníjà tòṣèlú orílẹ̀-èdè bí wọ́n ti ké sí ìjọba kí wọ́n tètè gbé ìgbésẹ̀ oníkíákíá. Pabambarì ibẹ̀ ni ti ìṣòro ààbò, ìṣòfò ẹ̀mí àti àìládarí gidi tí ó ṣe okùnfà ìṣòro wọ̀nyí. Àwọn bíṣọ́ọ̀bù yìí kérora nínú àtẹ̀jáde tí wọ́n fi léde lẹ́yìn ìpàdé wọn àkọ́kọ́ tí ó wáyé láàrin ọjọ́ 19 sí ọjọ́ 26 oṣù kejì ọdún 2026 tí ààrẹ CBCN tó ń palẹ̀rò mọ́ Archbishop Lucius Iwejuru Ugoji láti Owerri bu ọwọ́ lù pẹ̀lú akọ̀wé rẹ̀ Bishop Donatus Ogun láti Uromi. Àtẹ̀jáde ọ̀hún ṣàlàyé wípé ojoojúmọ́ ni ìṣekúpa ń wáyé, ẹkún àsundá, ìsìnkú ọ̀pọ̀ èrò mass burial ní ìlú kan sí òmíràn. Ìbá ṣe wípé adarí gidi wà ní pẹ̀lú bí Ọlọ́run ṣe bùkún fún Nàìjíríà tó, nǹkan wọ̀nyí ìbá ṣe àlékún ọrọ̀ ajé àti ìdàgbàsókè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí.
Ilé-ẹjọ́ gíga kan tó fìkàlẹ̀ sí ìlú Awka, ìpínlẹ̀ Anambra ti rán babaláwo kan Chidozie Nwangu tí gbogbo ènìyàn mọ̀ sí Akwa Okuko Tiwara Aki lọ ẹ̀wọ̀n ọdún 12. Adájọ́ Jude Obiora ní ó rí wípé Nwangu jẹ̀bi ẹ̀sùn oníkókó mẹ́tẹ̀ẹ̀ta, ìkẹrin, ìkarùn-ún, ìkẹfà, ìkeje àti ìkẹjọ tí ó fi rán ní ẹ̀wọ̀n ọdún méjì lórí ẹ̀sùn kọ̀ọ̀kan, ṣùgbọ́n ilé-ẹjọ́ wọ́gi lé ẹ̀sùn àkọ́kọ́, ìkejì, ìkẹsàn-án àti ìkẹwàá. Adájọ́ Obiora ní níwọ̀nba ìgbà tí Nwangu ti fẹ̀kàn tẹ́lẹ̀ lo oṣù 13 nínú àhámọ́ Agunechemba ní Awka, ó kù ọdún 11 fún un láti lò ní ọgbà ẹ̀wọ̀n àtúnṣe Awka, kí wọ́n sì ba gbogbo ojúbọ rẹ̀ tí ó wà ní Ọ̀bà, ìjọba ìbílẹ̀ Gúúsù Idemili jẹ́ pátápátá, kí wọ́n ṣe àkàálẹ̀ fídíò bí wọ́n ṣe ń ba ojúbọ yìí jẹ́. Adájọ́ tún pa á láṣẹ kí ó tọwọ́ bọ̀wé wípé òun kò ní lọ́wọ́ nínú irúfẹ́ iṣẹ́ bẹ́ẹ̀ mọ́ lẹ́yìn tí ó bá parí ẹ̀wọ̀n rẹ̀, kí ó jẹ́ aṣojú àwọn ọ̀dọ́ láti máa ṣe àtúnṣe ìwà burúkú tí ó ti gbìn sí wọn lọ́kàn wípé kí wọ́n máa wá owó ní ọ̀nà tí kò tọ́. Bákan náà ni adájọ́ pa á láṣẹ kí ó lo gbogbo ìlà ìbánidọ́rẹ̀ẹ́ rẹ̀ láti fi tó ará ìlú létí wípé àjọ àwọn ò padà sídìí èébì mọ́. Adájọ́ ní òun fẹ́ kọ́kọ́ gbé ogún mílíọ̀nù náírà lé ẹ̀sùn kọ̀ọ̀kan, ṣùgbọ́n yí ìpinnu padà lẹ́yìn tí òun ṣe àkíyèsí wípé Nwangu ti ronúpìwàdà nínú àhámọ́. Agbẹjọ́rò fún ìjọba béèrè kí Nwangu lọ ẹ̀wọ̀n rẹ̀ parí nínú ọgbà Agunechemba, ṣùgbọ́n ilé-ẹjọ́ ní ọgbà ẹ̀wọ̀n àtúnṣe ni kí ó ti parí ẹ̀wọ̀n rẹ̀, bí ó ti fìdí ẹ̀ múlẹ̀ wípé ọgbà Agunechemba kò ní ohun èlò tó péye. Bẹ́ẹ̀ àwọn alábàáṣiṣẹ́pọ̀ rẹ̀ méjì, Onyebuchi Okocha àti Ekene Igboekweze ṣì wà ní àhámọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ọjọ́ Ajé Monday fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.